You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Ibrahim Shatta, you are highly welcome to this program. Olamilekan today. Látara ọlọ́pọ̀ nígbàjá ọ̀rọ̀ fáwọn wà níkàlẹ̀ tí wọ́n bá ti wọlé àti wọn kí bàbá lóṣùpọ̀mọ̀. Ẹ̀yọ̀kọ́ àrùn àwọn Muhammad. Ẹ̀yọ̀kọ́ àrùn ìdára àbí Ibrahim Shatta pé wọ́n náà lọ. Ibrahim Shatta. Ibrahim Shatta lẹ́wọ̀ yẹ ọ. Ẹ̀gbọ́n wọn ni. Àbá àbọ̀
àwọn bàbá ní kò ní bàjẹ́ fún yín. gbogbo àwọn bàbá kí yín púpọ̀. wọ́n ní ṣẹ̀ṣẹ̀ dé láti Mẹ́kà ní bọ̀dá ẹ máa bọ̀ bọ̀dá Ibrahim kọ́mbà ẹ jókòó síwájú bí kílódé bẹ́ẹ̀ ẹ jókòó sẹ́yìn. ẹ bá fún mi láàyè tó bá dáwájú. ẹ dúró ẹ jọ. ẹ̀yin bí fọ́tò ẹ̀ka t-shirt foundation ẹ̀sùn sẹ́yìn díẹ̀ lọ bọ̀dá Ibrahim. wọ́n yẹ máa bọ̀ lọ́wọ́ wájú bí bàbá. ẹgbẹ́jọ àmàbọ̀ ní àjàdí àwọn àfáàná ní kò jókòó rí ọ̀bọ̀ bá ẹ máa bọ̀ wájú ní òjòjà àjàdí máa bọ̀ má nàkíní bí ọmọ máìkì dání jàre máa bọ̀ wájú bí ṣe máa ti mú kíní ìdání bàbá mi ló jẹ́ bọ̀ jókòó wájú Ibrahim wájú ni wájú láyé yìí. àwọn akẹ́kọ̀ọ́ fíìmù náà wájú yóò jókòó sí. ẹyọ wọlé bá Muhammad. ẹjọ́ àti ọlọ́wọ́ bá tóbi. ìgbókù báyìí. ó ní pé àwọn máa kẹ́ àwọn súnwọ́ àkàrà yìí. gbogbo ní bá kéde lẹ́jọ́ gbogbo bí tí ọmọ lọ́wọ́ òkú bá wà. ẹ̀yin onífọ́tò ẹ̀sìn jẹ́jẹ́. gbogbo bí tí ọmọ lọ́wọ́ òkú bá wà ká padà sáàyè wọn níwájú bíbá yìí. àkáǹtì láì a ní ẹlọ́jọ́ kò sáyẹ̀ yín bẹ̀rẹ̀. bẹ̀rẹ̀ látọ̀rí àbáwa Abdullahi. àbáfẹ́ láì. abẹ́rẹ́ ní lọ́wọ́ wájú bíbá yìí. ó ní ká má pè láàbá ó dẹ̀ kéwú. ó dẹ̀ gbé ọbẹ̀ ká àbùkù má sọ bẹ́ẹ̀ fún mi mọ́. ẹyọ gbọ́dọ̀ bọ̀ Muhammad. sallallahu alaihi wasallam. ẹjọ pẹ̀lú ìyọ̀dá bàbá wa lórí ìjòkó yìí. a ṣe bísímìláì mẹ́ta. Allah. a ṣe kúlù Allahu mẹ́ta. a ṣe bísímìláì méjì. a ṣe fàtíà méjì. ládàtà bàárí mẹ́. Allah. bàbá wa tí wọ́n lọ bàbá wa Muhammadu Hasim Abdulbẹ́ẹ̀lì olúwa ní sọlá adámọ́láwọ̀ hayá ọlọ́bẹ̀ sábà yá bí wọn. rahimahullahu ta'ala. lọ́wọ́ jẹ́ kíkẹ́ kó bí ìsìnkú lọ́wọ́ ẹjọ́ abábùláìdà. ẹ má bínú sá ẹ má bínú sá. ìṣẹ́bẹ̀ ẹgbẹ́ fún abábùláìdà. ẹ má bínú sá. gbọ́mọ̀ tọ́wọ́ ìṣẹ́ lọ. ẹ̀yọ́ mọ́tò yìí wọ́n fún yín sẹ́jú kan ẹjọ́ tó lọ lọ please. I don't want to see anybody there anymore please. ẹjọ́ gbogbo ọmọdé òkú abẹ́rẹ́ iwájú bíbá yìí. Photoman. Bismillahir Rahmanir Rahim ẹjẹ́ àpàlùkọ̀ wí ni o ìwọ́n bá wí àtúbọ̀tán tiẹ̀ lọ́ọ̀ dáa. ẹjẹ́ àjọ wípé Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Qul huwallahu ahad. Allahu samad. Allahu samad. Lam yalid. Wa lam yalid. Wa lam yulad. Wa lam yulad. Wa lam yakun lahu kufuwan ahad. sọ ọ̀pẹ́ kàti lọ mẹ́ẹ̀ lọ ìwọ tó ń jà sí ìmọ̀ká tó ń jà sí náà yẹn o. ẹ̀kẹ́jì ló tó lọ Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Qul huwallahu ahad. Allahu samad. Allahu samad. Lam yalid. Lam yalid. Wa lam yulad. Wa lam yulad. Wa lam yakun lahu kufuwan ahad. Wa lam yakun lahu kufuwan ahad. sọ ọ̀rọ̀ pé ìkejì tó ti lọ. ìtọ́ bẹ lábẹ́ àwọn sún àtàkà ẹ̀wọ́n lábára ẹ̀. sọ pé Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. àwọn èèyàn ti ń jẹun táwọn èèyàn bá dẹ̀ ti ń jẹun ẹ ti rí pé programu ó fẹ́ bá ti bákọ̀bákọ̀ torí ọlọ́run àbàdàn Muhammad ní kó lè dá sẹ́nà àbáwá ń ṣe bí ọ̀nà ètò tí wọ́n ń ṣe. owó owó bàbá sálẹ̀ kẹ́nà lẹ́ẹ̀kan náà Alhamdulillah. gbogbo àwọn tá a bá tẹ̀lé alájọ wa Ibrahim Shatta ya. Alhamdulillah. ọyọ ya ẹlẹ́jà ajá wa bá fẹ́ràn iná kò yọ lọ. afẹ́kọ́ sí ètò mi ká kọ́kọ́ ṣe yẹn kó yẹjú. ọyọ ya ẹlẹ́jà ajá. ọyọ Bismillah làkàtà fún alówó torí ọlọ́run làkàtà fún alówó. ọyọ owó ojúbà owó ojúbà. ìṣọ̀ládà àìsílẹ̀ bàbá mi kò ní bàjẹ́ fún alówó torí ọlọ́run. ọ̀gá wa nìyàwó ló gbé ajá àdéjà wọn tí ọba dá wọn ní èkó dà èkó mẹ́ẹ̀kó torí ọlọ́run fún alówó. àwọn òkútùbà ni ilẹ̀ ó má pẹ́ rárá torí ọlọ́run. èkó àgbà filẹ̀ ìṣọ̀lábínú ìṣọ̀lájà filẹ̀ bàbá kò ní bàjẹ́ wa èkó ní èkó èlò ló fún mi. ọ̀rẹ́ mi máa bójú mi jẹ àwọn ṣáà ti lówó. alájọ àwọn ló wọ fún làkàtà kò ní bàjẹ́ ìjọba ọ̀gá débẹ̀. bàbá ti débẹ̀ kò ní bàjẹ́ lágbára náà. ẹ̀yìn dẹni àná ẹjọ́
ibi tó bá tún kù sí torí ọlọ́ọ̀dá délé àròjọ mọ́sọ̀lọ́kù. ẹ̀yẹ wá lọ́wọ́ alhamdulilayi. ọkọ òwò wa. gbogbo wa tí àwọn àbíbá ilé ẹ̀kẹ́ tá a jọjọ ṣàdúrà. àròlé. òun náà ní ó yẹ ká sanwó. àròlé rẹ̀ àròlé rẹ̀ àròlé ti débi. ògbólógbò bàbá aláwo tí forí aláṣẹ jù sọ́pẹ̀lẹ̀. ẹjọ́ kọ́kọ́ àwọn atáàdé ọkọ̀ ní ìjòkó yìí. ẹjẹ́ káwọn adó ti délẹ̀ káwọn sanwó húdúbà. àwọn yóò kọ wa wọn kọ wa wíwá sọ́pọ̀tà. wọ́n sanwó húdúbà. bàbá wa tí wọ́n lọ ẹ̀ lọ́wọ́ sábà oníjì wọn. wọ́n náà wọ́n sanwó húdúbà. ìyá wa ikọ̀ ní bàjẹ́ aláàbẹ̀rẹ̀ wà fún mi ẹ̀sùn ẹ̀kọ́ àtẹ̀yìndé bàbá. ní báyìí ẹni abiola ọba tóbi ẹni tó bá mọ̀ pé ọjọ́ kan àwọn èèyàn dògbò fóònù náà báyìí tó bá ní bí ọlọ́wọ́ ọba tóbi kò sẹ́ni kankan tí ò ní pílánì 20 years tọ́lọ́ bá ní orí bẹ́ẹ̀ ni o kò sẹ́ni tí ò ní pílánì níwájú pé mi náà fẹ́ jẹ ọmọ mi náà fẹ́ jẹ ìyàn tọ́lọ́ bá ní kórí bẹ́ẹ̀ ni o lójú sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan kò sí bẹ́ẹ̀ yẹn ṣe wọ́n lè tóbi tó bó ṣe lè lórúkọ tó bó ṣe lè nípò tó àlèmọ́tò mi sábà àti kú ṣe bàjẹ́ ẹni táwọn sọ pé kó máa sáfóòrù kó sáfóòsàn kó sáfóòrù tó bá dọjọ́ kan wà láì tàwáhí wọ́n ní lọ́gbẹ́ jẹ́dà ó ti lọ. àwọn tó bí ọ̀fọ́ àbúláì kó tó ní ìjẹ́ ẹ̀dógún lé ní ọ̀rọ̀ àlàyé tó ń sọ̀rọ̀ máa ní wọ̀rọ̀ lọ́wọ́ yìí kò sí alágbára náà tó lè pè wọ́n wáyé mọ́ ọ ti lọ péré nù. àbá gẹ́gẹ́ bí oní tí mo kọ lẹ́ẹ̀kan ó ní àtẹ́yìntì lè kó mọ́ra fanáde ètò á. àtẹ́yìntì lè kó mọ́ra fanáde ètò á. ó ní gbogbo ti sàrí àwọn nílá fanáde ètò á. ó pé gbogbo àwọn tí mẹ́mẹ́ wọ́n ní wọ́n ní lórí mọ́ ọ́n sọ́ọ̀mù wọ́n ní gbogbo ẹ̀yẹ nílò wọ́n ní mọ́ ọ̀tàkọ́rí àtẹ̀yẹ ní kéékèèké wọ́n ní ìmọ̀ lápá gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ máa dáhùn pèpè ìdáhùn àgbà nígbà tí wọ́n bá pè yín wọ́n ní àwọn iná làzízù ìdáhùn ọ̀tàkọ́rí gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ máa fi ọlá bí ọlọ́run ṣe ní káwọn ẹgbẹ̀ ọ̀kadà ọ̀gáìbù tẹ́lọ́lá yìí àwọn àpè wọn ó wá ní bàbá náà gbogbo ọ̀nà ti pọ̀rẹ́ bàbá náà ìjẹ̀míyà gbogbo ọ̀nà ti kú bàbá náà jẹ̀míyà gbogbo ọ̀nà ti lọ bàbá náà jẹ̀míyà ààrí wọn máa bàbá náà jẹ̀míyà bàbá náà gbogbo wà bá tó jẹ̀míyà wà àti gbogbo ọ̀nà àpàdà àdẹni àná kò sẹ́ni tí ò ní kú ní báyìí á gba ọwọ́ ògbó ó ṣe kókó agbọ́dọ̀ gbà á torí pé abọ́dé láì 220 tí máa tún àpè lẹ́ẹ̀kan sí ó máa ń níjà nù máa tún yí pé ẹ̀yọ́ ọmọ olóògùn ẹ̀ máa bọ̀ nítorí ọlọ́run tábà ti gbé nílẹ̀ bàbá wa máa ṣe lẹ́kṣọ̀ wọ́n á tẹ̀lé náà ní torí ọlọ́run abọ́dé láì máa bọ̀ wọ́n kúrò bí torí ọlọ́run. Bàdá Ibrahim, your attention needed please. Ẹ má pẹ́ torí ọlọ́run. Ẹ dákun torí ọlọ́run. Ẹ jókòó báyìí kí lè wá kiri. Tàlẹ́ fẹ́ ránṣẹ́ tẹ̀ ẹ̀rí ránṣẹ́ ní kò fẹ́ tẹ́ lọ́tò ní báyìí tẹ̀lé jókòó. Etí òjò lẹ́nu lára. Ọdún bó ṣe gbẹ. Ẹ jẹ́ àyùbá nínú Muhammad. Àfẹ́ Suleiman àpàbí gbogbo yẹn náà kàn bí. Ẹ má pọ̀ torí ọlọ́run Bàdá Ibrahim kò gbọ́dọ̀ ti dé tàbí yìí. So ẹja Yorùbá nínú Muhammad. Bàdá Ibrahim ti sọ sí mi létí lẹ́ẹ̀kan. Wọ́n fẹ́ àmì ńlá ẹ sáré wá sọ sí mi létí ẹ̀kọ́ mi kẹ́ tó lọ. Ọ̀rọ̀ tí mo sọ fún yín lẹ́ẹ̀kan sáré wá sọ sí mi létí. Ṣọ̀dọ̀ bá ti sọ mi ní problem náà. Yorùbá náà dé òní wòlíì tọ́lọ̀ ń gbé kalẹ̀ tí ò rújú. Irú rẹ̀ wọ́n pọ̀ ní ayé wọ̀nyẹ́ bẹ̀rẹ̀ pàṣẹ àpẹẹrẹ ìmọ̀lẹ́ wọn sọ ẹ̀gbọ́n mi. Ẹni abí ọlọ́run bá tóbi. Láti ọjọ́ bàbá wa Bàdá Ibrahim, wọ́n náà máa fi 50,000 lẹ̀ fún owó owó. Bá abí ọlọ́run bá tóbi. Bá abí ọlọ́run bá tóbi.
Make sure the mic is on. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.